trendybeats.com. àìdẹ́kùn lẹ́yìn ọba ìyálẹ̀ ẹ̀dá ohun burúkú a máa yọ ọ̀rú wọn ṣe ni. mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin tó ré kọjá ẹni ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́. ẹ máa yọ́nú sí mi àgbàtọ̀mọdé ẹ máa yọ́nú sí mi o ọkùnrin tóbìnrin ẹ yọ́nú sí mi ẹni bá yọ́nú sí mi ṣíwájú ìyọ́nú ọlọ́run ọba 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 òun lẹ́ máa rí. mo ní ẹ máa yọ́nú sí mi ọkùnrin ẹ yọ́nú sí mi obìnrin ẹ yọ́nú sí mi gbogbo ẹni bá yọ́nú sí mi o ó ṣíwájú ìyọ́nú ọlọ́run